ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o ẹ̀rí tí mò ń rẹ́rìn ọlọ́run kọ́lọ̀ ṣàánú wa ní pálásì bàbá wa kábíyèsí wa onírìṣà adéyẹyẹ yìí náà ni awólẹ́fọ̀rí adé o kábíyèsí. Wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n bá àwọn elder sọ̀rọ̀ wọ́n kìlọ̀ fún wọn pé kí wọ́n jọ pé kí wọ́n má máa ní àwọn olórí lára nípa ọ̀rọ̀ oyún níní o. Wọ́n ní nítorí àwọn ò fẹ́ wọn torí oyún o. Wọ́n ní àwọn ò fẹ́ wọn torí kán fi bímọ sínú pálásì o. Wọ́n ní àwọn fẹ́ wọn nítorí kán wá keep complain àwọn nínú pálásì ni. Ìyẹn wípé kán wá ṣiṣẹ́ pálásì. Wọ́n ní ọmọ àwọn ọ̀dọ̀ Queen Naomi ní gbogbo wọn ti máa wá o. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ìgbà tí kábíyèsí sọ̀rọ̀ yìí wọ́n ní ṣe ni gbogbo wọn dákẹ́ ni wọ́n ń wojú ara wọn. Ẹ̀yin èèyàn lé. Ẹ rí pé èyí tún lágbára. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọlá mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì mi lórí channel mi. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń dúró tì mí, Ọlọ́run Elédùmarè á dúró tẹ̀yin náà o. Ojú ò ní tì yín o. Ní agbára Ọlọ́run gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Ẹ̀yin èèyàn lé, a máa ń sọ Yorùbá lórí channel yìí nítorí a fẹ́ gbàgbé àṣà àwọn baba ńlá baba wa o. Ẹ mọ̀ pé Yorùbá dára. Ẹ̀yin èèyàn, a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè baba wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ subscribe o so that a bá ti post any gist ẹ máa rí òkè òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ó ṣe ní láàánú wípé ẹnu ya àwọn ẹ̀dá yìí nígbà tí kábíyèsí sọ fún wọn pé kí wọ́n jọ kán fi àwọn olórí sílẹ̀ kán má bọ́dà wọn pa oyún. Ipá wọn ò ní tipátipá kọ́ bímọ fáwọn sínú palace. Ipe àwọn fẹ́ wọn torí kán wá keep complain àwọn nínú palace ni. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé èyí ti lágbára. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ kábíyèsí dé. Àwọn ò fẹ́ àwọn olórí yìí o nítorí kán fi bímọ fún àwọn o. Allegedly bá ṣe gbọ́ ni o. Ẹ mọ̀ pé mo ṣe máa ń sọ fún yín mi ò bá kábíyèsí gbé nínú palace o. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ òun là ń torchlight sí. Wọ́n ní nítorí pé kán má disturb àwọn olórí yìí fún ọmọ. Ipe nítorí àwọn kàn fẹ́ wọn nítorí kán fi keep complain àwọn ni. Wọ́n ní àwọn olórí wa ń sọ pé so kábíyèsí òkè àkáwọn bímọ. Kábíyèsí òkè àìpé káwọn náà ṣàbíyamọ nínú palace. Wọ́n ní àwọn olórí ń bínú. Wọ́n láwọn ẹ̀dá wa ní nígbà tí kábíyèsí mọ̀ pé wọn ò fẹ́ kí àwọn olórí yìí kan bímọ. Kí ló dé tí kábíyèsí fẹ́ wọn? Kí ló dé tí kábíyèsí ò fi wọ́n sílẹ̀? Kán má fẹ́ wọn rárá. Kán kàn jẹ́ concubines wọn bó ṣe jẹ́ tẹ́lẹ̀. Ipe èyí ò bójú mu rárá láti fẹ́ gbogbo wọn sí inú palace. Wọ́n ní kábíyèsí ní àwọn ò fẹ́ kí obìnrin oríṣiríṣi máa bímọ fún àwọn. Wípé àwọn fẹ́ kí ọmọ àwọn kó wà lójúkun. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé èyí tó lágbára. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé gbogbo ìdùnnú kábíyèsí ni kó jẹ́ gbogbo ọmọ wọn ọ̀dọ̀ Queen Naomi ló ti máa wá. Ìdùnnú wọn nìyẹn. Kábíyèsí ò ń ṣe ẹni tó yẹ pé wọ́n fẹ́ di aláya púpọ̀. Ṣùgbọ́n destiny ló gbé wọn débẹ̀. Ṣó ti yé yín? Kábíyèsí wọ́n like kó jẹ́ àwọn àtìyàwó kan. Ṣùgbọ́n destiny ló gbé kábíyèsí débi tó yẹ pé wọ́n lọ ń fẹ́ gbogbo wọn tó ń fẹ́ yìí. Kò bá kábíyèsí lára mu pẹ̀lú gbogbo àwọn olórí tí wọ́n kó jọ sí inú pálásì. Kò bá wọn lára mu rárá. Ṣó ti yé yín? Nǹkan tí kábíyèsí fẹ́ ò ní pé kó jẹ́ ìyàwó kọ̀déwọ́dé. Ẹ̀yin èèyàn, ìfẹ́ lágbára, ìfẹ́ ṣe kókó, ìfẹ́ ṣe pàtàkì. Ìfẹ́ tí kábíyèsí ní sí Queen Naomi kì í ṣe kékeré. Kì í ṣe kékeré bí mo ṣe máa ń sọ nínú ọ̀rọ̀ mi. Ẹ̀yin olórí yìí ẹ gbà ká mú fọlọ́run ọba. Ṣé ẹ rí àwọn nǹkan kan wà tó yẹ pé èèyàn lè yí padà láyé yìí o. Ó ní ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi. Honestly.
ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi kò ń ṣe nǹkan tẹ́ lè yí padà. Ẹ wo lórí Tèmítọ́pẹ́ ká fi ṣe example àti Dr. Elizabeth. Wọ́n ti gba kádàrá, wọ́n ti gba kodoro. Wọ́n ti mọ̀ wípé àwọn kò sí nǹkan táwọn lè ṣe sọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi. Ẹ̀yin náà ẹ wo ọ̀rọ̀ ńlá tó jáde lẹ́nu kábíyèsí páwọn ò fẹ́ yín torí ọmọ. Wọ́n láwọn ò fẹ́ yín torí ọmọ pé kán má disturb yín rárá. Definitely kábíyèsí ti mọ̀ nínú ọkàn àwọn fúnra wọn wípé èèyàn kan táwọn nífẹ̀ẹ́ dénúdénú wọ́n ní Queen Naomi. Ṣó ti yẹ yín tó má tiẹ̀ wá ń wá ọmọ àwa jẹ́ Dr. Elizabeth. Ṣó ti yẹ yín á jẹ́ Dr. Elizabeth because Dr. Elizabeth ló tún jẹ́ èèyàn kan tó yẹ pé ó tún farabalẹ̀ fún kábíyèsí. Wá sọ pé kí gbogbo yín má bímọ o, máṣe lóò sọ bẹ́ẹ̀ o, mi ò ever pray kéèyàn kankan má bímọ nù yín. Ṣùgbọ́n aláìjẹ́ nǹkan tá a gbọ́ ni kábíyèsí láwọn fẹ́ yín nítorí kẹfì keep complain wọn ni wípé tọmọ bá wá fine ṣùgbọ́n kọ́ má disturb yín mọ́ lórí ọmọ, nǹkan tí kábíyèsí sọ nìyẹn. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè á ṣe ogbó yín lábíyamọ o, èmi ò pray pé kẹ́ má bímọ. Ṣùgbọ́n ọkàn kábíyèsí kò kúrò ní ọ̀dọ̀ Queen Naomi. Kò kúrò lọ́dọ̀ Queen Naomi o. Every time ọ̀rọ̀ Queen Naomi náà ń sọ. Bọ́n sùn ọ̀rọ̀ Queen Naomi ni, bọ́n jẹ ọ̀rọ̀ Queen Naomi ni. So definitely nǹkan tẹ́ lè change ni. Ẹ lè yí padà. Nǹkan tẹ́yìn ò bá lè yí padà èèyàn máa ń fi sílẹ̀ yìí. Ẹ fa àwọn méjèèjì sílẹ̀ kẹ́ gbá kámú. Ibi tí kábíyèsí bá fi yín sí, ẹ lọ jókòó síbẹ̀ kẹ́ máa jọkà. Kẹ́ máa jàmàlà àtewédú kẹ́ rọra yọ̀ǹda àwọn méjèèjì. Because ìyẹn á jẹ́ kẹ́ ẹ ní fọkànbalẹ̀. Ìyẹn á jẹ́ kẹ́ ẹ ní fọkànbalẹ̀ o. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin ara lè gist ta gbọ́ níta ní ká sọ̀rọ̀ ń pa ẹ̀. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.